gentlemen, Adebayo is in the building. Eba mi fún alátẹ̀wọ́. Tí yóò bá kí Adebayo tèmi tọ́lẹ̀ Yorùbá torí Adebayo ni. Mo tún rí sìsítà mi ṣe láwọn tí wọn gbogbo ìkẹ́ máa fún ọ lóúnjẹ ìdán wà lọ́wọ́ wọn wọ́n á pèsè oúnjẹ fún àwọn ní kẹfẹ́lá ọmọ ìdán she is here tí mo rá wọn náà àwọn pẹ̀lú àwọn tó bá a ṣe 23 àwọn náà not dàbí ló lówó àǹtí ní kẹ́ẹ̀tì bàjẹ́ you don spoil the thing the laugh wey you laugh don spoil the thing people don believe say we don do part 1 before then aṣíwájú wa nínú ètò ká máa sọ̀rọ̀ ká máa pèdè ká máa ṣe oríṣiríṣi ká máa ṣàwàdà ká máa ṣe orí ìtàgé kí Yẹmí Ṣódìmú àwọn náà wà lórí ìjókòó bí bàbá mi. Thanks for watching this video. Please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.